Ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà jákèjádò gbogbo àgbáyé níbi tẹ́ ti ń gbọ́ mi. Lórí ètò wa àṣà wa níṣe wa, ìṣe wa làṣà náà látúndé lónìí. Orúkọ tèmi ni ọ̀mọ̀wé Olúbùnmi Ayáfẹ́mi Àmọ́. Lórí ètò yìí la ti máa ń sọ, ká sì máa ń ránra wa létí nípa àwọn àṣà Yorùbá ní ayé àtijọ́, ohun tí àwọn bàbá wa ti fi sílẹ̀ fún wa tí a jogún bá. Lónìí, ohun tí a fẹ́ máa ṣàlàyé ní ìpèdè kan tí a sábà máa ń gbọ́, tí a máa ń gbọ́ pé akọ ń bábo, akọ ń bábo. Tá bá ṣàkíyèsí, a ó rí pé lásìkò tí aláboyún bá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun jòjòló ni a máa ń gbọ́ ìpèdè yìí pé akọ ń bábo. Tí àwọn èèyàn bá lọ kí ìyá lọ́mọ, tí wọ́n kí kú ewu ọmọ, wọ́n á máa bèèrè pé akọ ń bábo. Ọ̀pọ̀ ló máa ń ròyìn pé nítorí pé ọkùnrin ni a fẹ́ jù láyé òde òní, tí ó sì jẹ́ pé a kì í fẹ́ sábà wò nípa ọmọbìnrin ló máa ń jẹ́ káwọn èèyàn béèrè bẹ́ẹ̀ rárá. Láti àtìkọ́ ayé àwọn bàbá wa ni ìpèdè yìí ti máa ń wáyé. Ohun tó sì máa ń ṣokùnfà ìpèdè yìí náà ni pé ní ayé àtijọ́, ọmọkùnrin ó pọ̀ ju ọmọbìnrin lọ. Ọmọbìnrin ṣọ̀wọ́n. Ní agboolé kan ní sáà kan tí a bá bí àwọn ọmọkùnrin, a lè bí bíi 10, 15 kó tó di pé a rí ọmọbìnrin 2 tí a ó bí nínú agboolé bẹ́ẹ̀. Ó sì ṣe rí káàkiri ní ayé àtijọ́ nìyẹn. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn òbí tí wọ́n bá ní ọmọkùnrin, wọ́n á wá gbìyànjú láti máa wá ọmọbìnrin fún ọmọ ọkùnrin láti fẹ́. Tó bá ti wá rí báyìí, wọ́n á máa wo ilé tí aláboyún bá wà. Wọ́n bá ti kẹ́fí pé aláboyún kan wà nínú ìdílé kan tó lóyún, wọ́n á lọ máa lọ síbẹ̀, wọ́n á lọ máa kí i. Wọ́n á lọ máa kí i pé àfọ̀n àgbókó tó wọ̀, á gbóhùn ìyá, á gbóhùn ọmọ. Ní kẹ́rẹ́ tí aláboyún bá sì ti fi inú ṣoyún tó bímọ tán, tó di pé agbóhùn ìyá tá a gbóhùn ọmọ, ni wọ́n ó ti lọ síbẹ̀. Tí wọ́n lọ kí i pé ó kú ewu ọmọ, ó kú mímórí bọ́, tí a gbóhùn ìyá, tí a gbóhùn ọmọ. Lẹ́yìn náà wọ́n wá ṣèwádìí pé akọ ń bábo, ṣé akọ ni àbí abo? Ìdí ìbéèrè yìí ni pé, ìyẹn ìkíni yìí ni pé, ṣé ọmọbìnrin ni ẹ bí nítorí pé mo fẹ́ fẹ́ ọmọ yìí fún ọmọ mi ọkùnrin, tàbí ọmọkùnrin ni kí n tètè wá ìyàwó fún ọmọ mi sí ibòmíràn? Tó bá sì yá di pé ọmọbìnrin ni wọ́n bí, a jẹ́ pé ibi tí à ń fẹ́ òun náà la rí nìyẹn. Wọ́n á lọ láti lọ sínú igbó láti lọ gbé igi ìyáná. Á gé igi lóríṣiríṣi tí wọ́n gbé wá fún ìyá lọ́mọ. Èyí là ń pè ní igi ìyáná. Igi ìyáná yìí ni ìyá àti ọmọ ó máa fi koná nínú ilé, tó máa fi dáná sínú ilé kí ooru lè mú ọmọ àti ìyá, nítorí òtútù máa ń mú púpọ̀ ní àsìkò ayé àtijọ́ yìí. Tí àwọn ìdílé tó bí ọmọ yìí bá gba igi ìyáná lọ́wọ́ àwọn tó gbégi wá, ní tó túmọ̀ sí ni pé wọ́n gbà láti fi ọmọ wọn obìnrin fún wọn láti fẹ́ fún ọmọ wọn ọkùnrin. Ṣùgbọ́n tí wọ́n bá gba igi yìí lọ́wọ́ wọn, ohun tí wọ́n ń sọ ni pé a ò lè fi ọmọ wa fún yín o, bóyá nítorí ìdí pé ẹnìkan ti kọ́kọ́ ṣáájú wọn wá, ó ti wá tọrọ ọmọ yìí lọ́wọ́ wọn. Tó bá sì ti rí báyìí, àwọn náà yóò tún wá ọmọbìnrin sí ibòmíràn. Gbogbo eléyìí ń ṣẹlẹ̀ nítorí pé ọmọbìnrin ṣọ̀wọ́n ní ayé àtijọ́, ọmọkùnrin ló pọ̀ jùlọ. Ní ayé àtijọ́ yìí, àwọn òbí ni ó máa ń wá aya fún ọmọ wọn ọkùnrin, tí wọ́n sì máa ń wá ọkọ fún ọmọ wọn obìnrin. Kò dàbí ayé òde òní tó jẹ́ pé púpọ̀ nínú àwa ọ̀dọ́ la ó ti mú ìyàwó wa, mú ọkọ wa, táwọn sì máa bára wa gbé, tó jẹ́ pé ẹlòmíràn gan yóò ti fún ìyàwó rẹ̀ lóyún kí àwọn òbí wọn kan tó mọ̀. Kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Òbí ló ń wá ọkọ fún ọmọ wọn obìnrin, tí wọ́n sì ń wá aya fún ọmọ wọn ọkùnrin. Ohun tí òbí bá sì ti sọ fún wọn pé kí wọ́n ṣe báyìí náà ni ọmọ gbọ́dọ̀ ṣe. Kò sí pé wọ́n ń kọ ohùn sí òbí wọn lẹ́nu, nítorí pé ọkùnrin wá pọ̀ ju ọmọbìnrin lọ. Òun ni a ṣe máa ń tètè lọ ṣe àlọ́sílẹ̀ tí a mọ̀ sí ìyàwó àbásílẹ̀. Ìyẹn fún ọ̀rọ̀ àkòrí fún ọjọ́ mìíràn nìyẹn. Ní ìdí yìí ni a fi ń rí irú ìpèdè tí a máa ń gbọ́ ìpè akọ ń bábo, láti mọ̀ bóyá obìnrin ni a bí tàbí ọkùnrin. Ẹ ṣé púpọ̀. Àṣà wa níṣe wa, ìṣe wa làṣà.